أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run, atọrọ kẹrẹ àti gẹrẹ fún Ànábì Muhammad, atọrọ ìkẹ́ ìgẹ̀ fún gbogbo ànábì Ọlọ́run, atọrọ fún gbogbo àwọn ẹni rere, àwọn àfáà wa, àwọn òbí wa, atọrọ fún gbogbo olólùfẹ́ wa tí máa wò wá gbọ́ wa. Akíra wa ìpè assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní jímọ̀ tèní, jímọ̀ alálùbáríkà, jímọ̀ olóyin Ọlọ́run jẹ́ aṣọ́pọ̀ rẹ̀ láyé nínú Islam, káṣọ́pọ̀ rẹ̀ láyé nínú iman, káṣọ́pọ̀ rẹ̀ láyé nínú ihsan. Ntí a fẹ́ fi rán ara wa létí Ọlọ́run, tàdé fẹ́ fi tara wa jí fún ẹni tó ti mọ̀ tẹ́lẹ̀ tó ti gbàgbéra àtẹni tí ó mọ̀ rárá. Òun ní pé oríire kan bẹ nítòsí tá gbọ́dọ̀ júwe rẹ̀ fúnra wa. Àsìkò rẹ̀ tó fún gbogbo ẹni tí ń wóríire káàkiri. Ọlọ́mọṣà jẹ́ aṣoríire ká ṣe táyà tọmọ. Oríire oṣù Rajab tí ọkànlẹ̀kùn tá ti fẹ́ torí bọ̀ tá fẹ́ tẹ̀sẹ̀ bọ̀ yìí. Ọlọ́run jẹ́ aṣọ́pọ̀ rẹ̀ láyé kó sojú ẹ̀mí wa kó bá wa lálàáfíà. Oṣù náà ni ó jẹ́ kan nínú àwọn oṣù àpọ́nlé, ó jẹ́ kan nínú àwọn oṣù àbí nínú Islam. Fúnra Ọlọ́run ọba tó dá gbogbo àwọn oṣù lọ́yọ̀ mẹ́rin kan kalẹ̀ ńbẹ̀ pé kí wọ́n máa jóṣù àpọ́nlé, kí wọ́n máa jóṣù àbí, kí wọ́n máa jóṣù àbí wọ̀. Ó ní inna iddata shuhuri inda Allahi 12 shahran nínú suratu Tawbah. Ọlọ́run ló ka òǹkà àwọn oṣù tí ń bẹ nínú ọdún lọ́dọ̀ Ọlọ́run 12 náà ni. Minha arba'atun hurumun, mẹ́rin kan wà ń bẹ. Inna iddata shuhuri inda Allahi 12 shahran fi kitabillahi yawma khalaqa as-samawati wal arda. Láti jọ́ tọ́lọ́run ti dá sánmà àtilẹ̀ ló ti ṣe é létò bẹ́ẹ̀ nínú ìwé tó jẹ́ master plan tí fi ń darí ayé Lahul Mahfuz. Ó fi síbẹ̀ pé 12 lóṣù tí ó máa wà nínú ọdún. Ó wá ní minha arba'atun hurumun, mẹ́rin kan bẹ nínú 12 yẹn tá a ṣe lóṣù àbí ìwọ̀ yàtọ̀. Ó ṣe wọ̀ nínú gbogbo oṣù 12 kí yẹn máa dán bàjẹ́ wò. Ó ṣe wọ̀ kí yẹn máa purọ́. Ó ṣe wọ̀ kí yẹn máa ṣẹbọ. Ó ṣe wọ̀ kí yẹn gbogbo orú ìran bàjẹ́ tí wọ́n náà ti mọ̀ ní tí yẹn máa ṣe fi kò bínú Ọlọ́run. Ó ṣe wọ̀ àmọ́ tó bá dínú mẹ́rin yìí, ìwọ rẹ̀ tún kan pa, ìwọ rẹ̀ tún lágbára sí. Tó bá dínú mẹ́rin yìí kálukú gbọdọ̀ kíyèsára dáadáa. Kò wá ní dáa kí kan nínú mẹ́rin ọ̀hún wọlé ká mọ̀ràn ara létí pé kí gbogbo ẹlẹ́ṣẹ̀ kí wọ́n parada. Minha arba'atun hurumun, mẹ́rin kan bẹ́ẹ̀ tó jẹ́ bí oṣù àbí wa dhalika dinul qayyim, ẹ̀sìn rere rèé, ẹ̀sìn torí di jòkó, ẹ̀sìn tó rẹ́sẹ̀ wálẹ̀ rèé. Fala tadlimu fihinna anfusakum, ẹ má ṣàbòsí fúnra yín tó bá dínú oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí. Kì í ṣe pọ́tọ́ ká ṣàbòsí fúnra wa tó bá dínú àwọn yòókù náà, àmọ́ àbòsí tú bí Ọlọ́run ọba nú yàtọ̀ tó bá dínú oṣù mẹ́rin yìí. Àwọn kan tún pé la tadlimu fihinna anfusakum, ẹ má para yín, ẹ má jagun nínú oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí. Àmọ́ àfọ mímọ̀ ní ìtumọ̀ rẹ̀ broad jù bẹ́ẹ̀ lọ, ó tóbi jù bẹ́ẹ̀ lọ. Gbogbo orú rẹ̀ ṣe pátápátá. Ẹja tú ní ìtumọ̀ tó léfò tó hàn síta ń bẹ̀. Al-ma'na zahir. Wala tadlimu fihinna anfusakum, gbogbo orú rẹ̀ ẹ̀ṣẹ̀ tọ́mọ ènìyàn fi bàtà rẹ̀ jẹ́ wájú Ọlọ́run. Má dán wò nínú oṣù mẹ́rin yìí o. Oṣù oríire ni oṣù tí yẹn máa fi dé nǹkan ńláńlá mọ́lẹ̀ wájú Ọlọ́run ọba ni. Ibn Abbas, sàhábì Ànábì pàtàkì, ó ní nínú oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí al-amalu salihu wal ajru fihi a'zam. Ìyẹn bá wàárí ń bẹ̀ gbogbo orú ràn wàárí tí wọ́n náà ti mọ̀ ní rere nínú ká kírun, nínú ká ṣe náfìlà, tahajjud, ká ṣe sàárà, ká gbààwẹ̀, gbogbo ràn wàárí pátápátá, ká sokùn ẹbí pọ̀, ká parí ìjà. Ládàá rẹ̀ tún máa lé kan sí tó bá dínú àwọn oṣù mẹ́rin yìí. Ìyẹn gbogbo àwọn ẹni rere fi oṣù yìí ṣeré. Nínú tírà al-Imam Ibn Asakir, àfàgbà Islam, tó kọ nípa fadlu Rajab, ọlá tí ń bẹ fún oṣù Rajab. Mo ti he orin qasida yìí tí ń pé tawakkal khayra fi Rajabin wa sumu siyama muhtasibin wa dharan katashagula fihi bilisiyani wariyabi. Tawakkal khayra fi Rajabin. Ó ní tó bá dínú oṣù Rajab, tawakkal khayra, máa lépa orí káàkiri, fọkàn sórí ń bẹ̀, wá orí síbẹ̀. Nígbà tó orí di ń tà ń wá tà ìrí bọ̀rọ̀ yìí, owó di ń tà ń wá tà ìrí bọ̀rọ̀, ẹni tí ń wọ́mọ, ẹni tí ń wáyà, ẹni tó fẹ́ kọ́lé parí. Tawakkal khayra fi Rajabin, wá sínú oṣù Rajab. Wasumu siyama muhtasibin, gbààwẹ̀ pẹ̀lú àníyàn pé mo fẹ́ fi wá nǹkan níwájú Ọlọ́run, mo fẹ́ fi dé nǹkan rí mọ́lẹ̀, mo fẹ́ fi dọ̀rí Ọlọ́run, mo fẹ́ túbá nínú oṣù Rajab. Àwẹ̀ Rajab lárùyé díẹ̀, ẹja sọ díẹ̀ nípa ẹ̀. Àwẹ̀ tán máa ń pè láwẹ̀ arúgbó nílẹ̀ Yorùbá ń pè àwẹ̀ arúgbó, àwẹ̀ Rajab. Ǹjọ́ tọ́ka gbà ń tọ́ra mọ́gbọ́ táwọn kan máa ń ní bídíà ni, àdádálẹ̀ ni, kò nípìlẹ̀ nínú Islam. Ǹjẹ́ bẹ́ẹ̀ náà lórí tòótọ́, ǹjẹ́ a lè gbààwẹ̀ nínú oṣù Rajab?
hadith anabi sallallahu alayhi wa sallam arákùnrin kan béèrè lọ́wọ́ anabi hadith náà wọ́n pè ní hadithul bahiliya. Arákùnrin yẹn wá béèrè lọ́wọ́ anabi anabi sallallahu alayhi wa sallam ti rí tẹ́lẹ̀ anabi ó wá dá mọ̀mọ́ nígbà tó rí ó ti yí padà ó ti gbó ó ti dàrú àkíyá ló sọ ọ́ di báyìí ààwẹ̀ ni olóhùn gbà ààwẹ̀ náà ló gbà ló dára ẹ̀ láàmú tó báyìí ó ti pọ̀ jù díìkù adé àmọ́ gbà lé ìjọba yìí olóhùn àwọn sì lágbára jù bẹ́ẹ̀ lọ òun tún fẹ́ gbà jù bẹ́ẹ̀ lọ anabi ni ó dá kọ́ máa gbà báyìí ó dá máa gbà báyìí nígbà tó yá anabi ni ó dá sum minal hurumi waturuk àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin tó jóṣù àbẹ̀wọ̀ nínú Islam àkọ́kọ́ ní oṣù zulkada ẹ̀kejì lóṣù zulhijja ẹ̀kẹta lóṣù muharram mẹ́tẹ̀ẹ̀ta ní tẹ̀léra wọn ẹ̀kẹrin wà lóṣù rajab anabi sallallahu alayhi wa sallam lójú oṣù mẹ́rẹ̀ẹ̀rin tọ́lọ́hun sọ́nù alukurani pé òun ṣá mẹ́rin kan yàtọ̀ nínú ọdún kan máa jóṣù àbẹ̀wọ̀ oṣù mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún anabi júwe rẹ̀ fún wa ẹnu kò sí kò ní àríyànjiyàn ká anabi sallallahu alayhi wa sallam tó dé ló ti láríyànjiyàn láàrin àwọn lárúbáwá àwọn kan fi ramadanu sí àwọn ìdílé kan fi ramadanu sí gbogbo ẹ̀ ń dàrú mọ́ wọn lọ́wọ́ àmọ́ nígbà tá lọ́run ti gbé anabi sallallahu alayhi wa sallam dìde ọlọ́run kọ́ lóṣù mẹ́rin ọ̀hún tẹ́ máa wá oṣù àbẹ̀wọ̀ sí ẹ mọ dán bàjẹ́ wò ń bẹ̀ ẹ bàbàrà ọlọ́run yàtọ̀ ń bẹ̀ anabi wa ń sọ fún arákùnrin ní pé mọ́ fóṣù mẹ́rin yìí gbà wẹ̀ fọlọ́run àmọ́ náà nínú oṣù mẹ́rin yìí náà gbà ń bẹ̀ kó fi ilẹ̀ ní mọ́hàn rẹ̀ lè mọ̀ àdìsí náà gbajúmọ̀ mọ́mọ́ ahmadu gbà wá abu dawudu àti imamu nasaayi àtàwọn míì náà wọ́n gbà wá. ìyẹn ló fà tí àwọn onímọ̀ tó pọ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn sàhábà wọ́n fi nífẹ̀ẹ́ sí wọ́n dẹ̀ gbà pé ládàá ń bẹ níbi ká máa gbààwẹ̀ nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin include sí Rájàbù ń jẹ́ kan nínú wọn Rájàbù ń jẹ́ kan nínú mẹ́rẹ̀ẹ̀rin so gbogbo àwọn oṣù àbẹ̀wọ̀ mẹ́rẹ̀ẹ̀rin ni Muharram Rajab Zulqaada àti Zulhijja wọ́n fẹ́ ká máa fi wọ́n gbààwẹ̀ bàbá ṣe lágbára mọ́ Ibn Umar sọ bẹ́ẹ̀ Al-Hasan al-Basri òun ìṣe sàábì ànábì àmọ́ bá àwọn sàábẹ́ àgbààgbà láyé òun náà sọ bẹ́ẹ̀ Abu Ishaq Sabi'i òun náà sọ bẹ́ẹ̀ Al-Imam Sufyan Thawri àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ jàǹtìrẹrẹ nínú àfa Islam tí wọ́n sọ pé oṣù mẹ́rẹ̀ẹ̀rin kíyàn máa fi gbààwẹ̀ nínú oore lọ́wà nínú tí máa mú yàn tètè súnmọ́ Ọlọ́run ọba lọ́wà. ara àwọn àdìsí kọ̀ọ̀kan tí ń sọ pé ó dà ipá ànábì kórìíra kíyàn máa foṣù Rajab gbààwẹ̀ àmọ́ àdìsí yẹn lẹ́sẹ̀ ńlẹ̀ wọn dẹ̀ ní àlàáfíà. ìtàn tí wọ́n máa ní Umar ibn al-Khattab ọ̀rọ̀ àwọn kan tí wọ́n ń gbààwẹ̀ nínú oṣù Rajab wá fọ́ọ̀sì wọn jẹun pé jẹun ti pa àti Abubakar náà tóun náà dánrú ẹ̀wò sábẹ́ ànábì lòun náà àlàyé wà ń bẹ̀ wọ́n mọ̀rú sọ reason tóun fi ṣe bẹ́ẹ̀ pé wọ́n fẹ́ kẹ́ ẹ máa fi ọwọ́ tán máa fi mú oṣù Rajab lásìkò kí Islam tó dé jàhílíyà kẹ́ ẹ má bàa máa lọ́ọ́ fi rú ọwọ́ yẹn mú un nítorí pé ká ànábì sallallahu alaihi wasallam tó dé lẹ́yìn gbogbo lárúbáwá ti mọ bàbàrà oṣù Rajab tán bá ṣẹ́ ìpè fún yẹn nínú Rajab ìmọ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ kan náà tí wọ́n bá dẹ̀ ṣàdúà nínú Rajab yọ gbà àwọn gẹ́gẹ́ ti mọ̀ láì lẹ́sìn pé oṣù yìí yàtọ̀ nínú oṣù yìí bàbàrà nínú oṣù anabi ti bá yẹn lẹ̀ kó tó dé sallallahu alayhi wa sallam ọlọ́run náà wá ń kọ̀nfàmù ẹ̀ fún ké bẹ́ẹ̀ ni Rajab yìí tó tọ́ oṣù ńlá ni kì í ṣe oṣù kékeré gbogbo ẹni bá ń wá bùkátà wá sínú Rajab. àwọn ritual tán máa wá ṣe ńlẹ̀ lárúbáwá ká anabi sallallahu alayhi wa sallam ó tó dé nínú oṣù Rajab àti bàbàrà tán gbé sọ́kàn pọ̀ oṣù Rajab Umaru ní òun ò fẹ́ kí orí pa tradition yẹn ṣẹ́kù nù ọkàn wọn ti Islam lòun fẹ́ kó wà lọ́kàn wọn òun ò fẹ́ kí táìmọ̀ kan yẹn wà lọ́kàn wọn ẹni ń fa kọ́ máa sọ fáwọn yẹn pé wọlé ń yan oṣù Rajab láàyò láti máa fi gbà àwẹ̀ sí. ìtumọ̀ ìtakò tí Umaru takò wọn nù kìí ṣe pé Umaru gbógun ti kíyàn gbà àwẹ̀ nínú oṣù Rajab láti fi súnmọ́ Ọlọ́run ọba tí ọba láníyàn pé Rajab ṣàgbà gbogbo oṣù. àṣẹ̀rá àwọn míì nù àwọn sàhábà bíi Abdullahi ibn Umar ibn Abbas Anas ọmọ Malik àti ẹni tí ètò ṣe sàábé tó jọmọ kí ó fún gbogbo àwọn tá a dákọ̀ Sa'id ibn Jubair àtàwọn mìíràn náà Sa'id Yahya ibn Sa'id al-Ansari àfa Imam Malik àtàwọn míì tó pọ̀ nù àwọn àfa tí wọ́n ní ìyẹn lè gbààwẹ̀ nù Rajab àmọ́ mọ́ gbà á tán tó bá gbà á tán akóyè rẹ̀ wọ́n ní kí ló fà ní pé tó bá ti mú ọmọ gbà á tán ó ti sọ di Ramadana ó ti ń equate wọn àti Ramadana papọ̀ a fẹ́ kí àwọn èèyàn máa díìlì pẹ̀lú Rajab lọ́nà tán máa fi ń díìlì pẹ̀lú ẹ̀ kí Islam tó dé àmọ́ oṣù dáadáa ni àmọ́ àtúfẹ́ káwọn èèyàn ṣàṣejù ńbẹ̀ ìyẹn ló fà tí wọ́n fi ń pé àwọn kórìíra kíyàn gbà tán lódindi. àwa rí gbogbo àwọn school of thought Islam mẹ́rẹ̀ẹ̀rin school of thought ti Abu Hanifa àwọn scholar ti ń bẹ ńbẹ̀ wọ́n dúró lórí pé ṣẹ́rí gbogbo oṣù mẹ́rẹ̀ẹ̀rin tọ́lọ́run lòun ṣe lóṣù àbẹ̀wọ̀ yẹn nìyẹn lè fi gbà àwẹ̀ ó lè gbà tán ó lè má gbà tán ó lè gbà kán bẹ̀ ó lè gbà Rajab ńbẹ̀ tágbára ọba sí fún ọ bẹ́ẹ̀ nígbà tí ó bá fi tíṣà bá ní ọba fi bẹ̀rẹ̀ ó ti rẹ̀ ọ́ kò sábúrú bí ntọ́ dánwò so àwọn scholars Hanafiya ń wí bẹ́ẹ̀ tá bá lọ wo tírà al-Fatawa al-Hindiya ọ̀rọ̀ wọn yanjú bẹ́ẹ̀ àwọn scholars Malikiya
làwọn náà wí oṣù mẹ́rẹ̀ẹ̀rin ló lè fi gbààwẹ̀ including ṣàbánu tó wọn ti sún nínú mẹ́rẹ̀ẹ̀rin tá Ànábì sallallahu alaihi wasallam máa fi gbààwẹ̀ òun náà oṣù rẹ̀ ni o lè kàn òun náà papọ̀ mọ́ lẹ́sìn rí pé ń tá àjogún bá lọ́dọ̀ àwọn òbí wa ńlẹ̀ Yorùbá ni kí tán bá bẹ̀rẹ̀ àwẹ̀ arúgbó yẹn wọ́n bẹ̀rẹ̀ láti Rajab wọ́n gba ṣàbánu mọ́ wọ́n gba Ramadan náà tẹ̀lé bẹ́ẹ̀ so kì í ṣòun nìkan wọ́n máa dàgbà tẹ́lẹ̀ náà so àwọn Malikiya ni tó bá ti jẹ́ pé o rẹ́dì láti gba bí oṣù mẹ́rẹ̀ẹ̀rin Muharram a máa gba ijọ́ mẹ́wàá ń bẹ̀rẹ̀ Muharram tẹ́ ẹ bá gbàgbé ìbẹ̀rẹ̀ Zulhijja oṣù táwọn yẹn máa ń ṣe hajj a máa gba bí ijọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ ń bẹ̀ at least so a tún máa gba àwẹ̀ ọjọ́ àràfà gbogbo àwọn àwẹ̀ yẹn ti wà nínú àwọn oṣù àbẹ̀wọ̀ yẹn tẹ́lẹ̀ náà tá a máa gbà so ẹni bá ti ń gba gbogbo ilé yẹn tó bá tún fẹ́ fi àwẹ̀ Rọ́jàbù náà kún kò sábúrú tó bá sì wá jẹ́ pé Rọ́jàbù ni àsìkò Rọ́jàbù nìkan náà ni strength àti imani ẹ̀rọ agúnkè ló lóun fẹ́ gbà fọlọ́hún nígbà tí Ṣàbánù ó fi dé ó ti ń rẹra kò sábúrú níbi tó ṣe náà làwọn scholars Maliki ọ̀rọ̀ wọn jọra pẹ̀lú tàwọn Hanafiya àbáwọ̀ Hashiya Dasuqi àárí ọ̀rọ̀ yìí ń bẹ Fawakihu Dawani àtàwọn tẹ́ra míì náà tó jẹ́ tàwọn Malikiya àwọn Shafi'iyya náà ọ̀rọ̀ wọn tí wọn náà yàtọ̀ al-Imamu Nawawi nínú Majmu' àti Imamu Sheikhul Islam Zakaria al-Ansari nínú Asna al-Matalibi àti Izzuddin Abdussalam àwọn scholars Shafi'iyya lọ bẹ́ẹ̀ àwọn náà ń sọ yìí pé oṣù mẹ́rẹ̀ẹ̀rin tó jóṣù àbẹ̀wọ̀ yìí oṣù àwẹ̀ ni oṣù àlùbáríkà ni ìyẹn lè fi wọ́n gbà àwẹ̀ fọlọ́hún ìyẹn lè fi wọ́n súnmọ́ Ọlọ́hun ọba tó bá sì wá jẹ́ sí pé ìyẹn fẹ́ gbà láàbọ̀ náà ní tí yẹn gba tóṣù kan bẹ̀ tí yẹn ní gba tóṣù míì náà àwọn ò rí aburú ń bẹ̀. School of thought tó fẹ́ ní issue díẹ̀ pẹ̀lú àwẹ̀ Rajab òun ni School of thought Imam Ahmad ibn Hanbal tóun sọ yìí pé ká gbàwẹ̀ nínú oṣù Rajab kò sáburú ń bẹ̀ tó bá jẹ́ sí pé ò ní dàgbà ọ̀ gba Ṣàbánù mọ́ tó bá jẹ́ sí pé kì í ṣe Rajab nìkan lọ fẹ́ gbà ní tí gbogbo wọn ń sá fún náà ni pé wọn fẹ́ kọ́ dá Rajab nìkan yọ pẹ̀ láníyàn yìí pé ó dá bàbàrà yàtọ̀ oṣù mẹ́rin lọ́lọ́run lóhun yọ nínú ọdún kan pé wọ́n bàbàrà kí wọ́n tún wá dá Rajab nìkan yọ láàrin mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún ni pé eléyìí gẹ́gẹ́ mo fẹ́ máa fi gbààwẹ̀ wọn fẹ́ kọ́rọ̀ rẹ̀ ó dàbí tàwọn Lárúbáwá tó ṣáájú ti Islam tán máa ń ṣẹbọ tán máa àwọn náà láwọn ń bàbàrà Rajab ní ibẹ̀ tí ọ̀nà tán fi ń bàbàrà ẹ̀ yàtọ̀ sí ọ̀nà tí Islam mú wa ní tí wọ́n ń sá fún náà nù Imamu Ahmad wa ni tó bá yẹ pé Rajab nìkan ló fẹ́ dàgbà tó ní gba Ṣàbánù mọ́ tí wọ́n dẹ̀ jẹ́ nìkan tí kì í gba ti Muharram tí kì í gba nǹkan kan nù Zulhijja àti Zulqaada náà àjà sí pé akórira fún ọ kò pé lára mọ̀ náà ó lóun kórira kọ́ ọmọ gbàwẹ̀ Rajab tó bá yẹ pé condition rẹ̀ ni àwọn bá jẹ́ pé wọ́n jẹ́ nìkan oní intention àti gba ti Ṣàbánù náà báwọn bàbá wa ṣe mọ́ gbà tán bá gba Rajab wọ́n tún gba Ṣàbánù tẹ̀lé wọ́n mọ̀ wá wọlé sínú Ramadan bẹ́ẹ̀ tó bá yẹ pé bó ṣe fẹ́ gbà nù kò sáburú Imam Ahmad gan fún rẹ̀ kò sáburú tó bá yẹ pé o ti mọ́ gbàwẹ̀ nù Muharram níwọ̀nba o ti mọ́ gbàwẹ̀ nù Zulhijja níwọ̀nba àbí Zulqaada níwọ̀nba á já sí pé o specialize o make Rajab special yàtọ̀ nù kò sáburú ń bẹ̀ látọ̀dọ̀ Imam Ahmad fún rẹ̀ wọ́n ní tọ́fà tá a fi ń sọ bẹ́ẹ̀ ni pé ààrẹ rí kan tó jẹ́rìí jẹ́mi ìṣó tó júwe Rajab fún wa pé ó lóore kan tó fi yàtọ̀ sí gbogbo àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yòókù a ti gbà pé Rajab lóore yàtọ̀ nínú àwọn oṣù tí ń bẹ nínú ọdún òun àtàwọn mẹ́ta kan tánjọ́ ń jẹ́ mẹ́rin ọ̀gá ni wọ́n nínú àwọn oṣù tí ń bẹ nínú ọdún Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an ẹ̀rí tí ó wá jẹ́ ká túmọ̀ pé nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí o Rajab tún ṣàgbà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yòókù àárí àwọn ẹ̀rí tá a rí nínú àwọn àdíìsì ọ̀pọ̀ tó tọ́ àmọ́ wọn fẹsẹ̀ múlẹ̀ mẹ́bẹ́ iná yìí tí wọ́n fi kúrọ́ mà nẹ́bí àti tí ààrá pẹ̀rẹ́ wọ́n fi kúrọ́ àmọ́ òun náà lálàáfíà àfáàgbà kan à ń pè wọ́n ní Ibn Hajar al-Asqalani ó kó odindi tírà kan jọ ló fi ṣàlàyé gbogbo àwọn àdíìsì tó wá ń pọ̀ láti ń bẹ fún oṣù Rajab ó pè ní Tabyinu al-Ajaib Tabyinu al-Ajaib bẹ́ẹ̀ ni fima warada fi fadli Rajab àwọn ọlá tí ń bẹ fún àwọn oṣù Rajab àwọn àdíìsì tó wà yẹn ó study wọn conclusion tiẹ̀ náà ni pé kò sí ìtọ́lá láàfíà nínú gbogbo wọn so nígbà tí ó wá sádìsì tọ́lá láàfíà tó sọ fún wa pé Rajab yàtọ̀ nínú gbogbo oṣù èyí ṣe tẹ́nìkan wà á yàn án lóhun nìkan láàyò láti máa fi gbààwẹ̀ àwọn bá sọ fẹ́ gba Ṣàbánù mọ́ àbọ̀ fẹ́ gba ó ti máa gba Muharram ó ti máa gba Zulhijja ó ti máa gba àwẹ̀ Zulqaada náà kò sáburú ń bẹ látọ̀dọ̀ gbogbo school of thought mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀rí táwọn tán ní téèyàn bá gbàwẹ̀ Rajab kò rántí gbàwẹ̀ nínú Muharram ìmánì rẹ̀ ọ̀gá lásìkò Muharram ó wá dásìkò ṣe Rajab agbára wà fún láti gbàwẹ̀ ó wá fẹ́ gbà nígbà tí wọ́n ń gbà lọ tó ṣù parí ó pé wọn ó sinmi ó ṣe bó wọn bẹ̀rẹ̀ Ṣàbánù kò padà tí ẹ̀ lè gba Ṣàbánù mọ́ tí Ramadan fi dé ìgbà tó sì padà tún dìgbẹ̀yìn ọdún náà tí Zulqaada dé tí Zulhijja dé kò sí ìmánì àti gbàwẹ̀ tó nǹkan
so Rajab kan tó gbà yẹn náà ẹ má jà sọ pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ ṣé nígbà tí kò ṣáàṣì gbàgbọ́ rẹ̀ níbi ìgbàgbọ́ táwọn àwọn jàìlíyà ní àwọn lárúbáwá tó ṣáájú Islam tí wọ́n máa ń ní sí Rajab kò ṣáàṣì ọkàn rẹ̀ níbi tí ọkàn àwọn tó ń wà àwọn lè fi jọ wọ́n ṣe bóun náà ṣàfẹ́ súnmọ́ Ọlọ́run ó fẹ́ dọ̀rẹ́ Ọlọ́run náà ni kó má Rajab tá à ń sọ yìí náà ó lẹ́rìí níwọ̀nba pé ó ṣe pàtàkì. wọ́n ní Zaid ibn Usama àbí Usama ibn Zaid ọmọ kan náà sàábì ànábì tóun jọmọ kékeré tó ń pè ní Usama ó rà ànábì tí ń gbàwẹ̀ Sha'ban ó wá béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé èyí ṣe tí ọmọ gbàwẹ̀ nínú oṣù Sha'ban yìí ànábì wá ń sọ fún pé dhaka shahrun yaghfulu an-nasu anhu ànábì ń sọ pé ṣòro oṣù yẹn àwọn èèyàn kì í kọbi ara sí ìyẹn oṣù Sha'ban ni ò tí mọ́ tẹ̀lé Rajab tá a bá gba Rajab tán ni mọ́ kan Sha'ban ni mọ́ kan Ramadan so láàrin Ramadan àti Rajab Sha'ban ní bẹ láàrin ànábì wá ń sọ fún Usama ọmọ náà pé oṣù Sha'ban torí tí ń gbàwẹ̀ rẹ̀ yẹn àwọn èèyàn kì í kọbi ara sí bayna Rajabin wa Ramadan ó fọ́ọ̀lù sáàrin Ramadan àti Rajab kí l'Ànábì ń sọ ń bẹ̀ yẹn ni pé oṣù yẹn àwọn èèyàn kì í kọbi ara sí túmọ̀ rẹ̀ nípa àwọn èèyàn máa ń kọbi ara sí Ramadan wọ́n dẹ̀ máa ń kọbi ara sí Rajab so kí wàá lọ́fà táwọn èèyàn fi ń kọbi ara sí Rajab àti Ramadan ajá sí pé Rajab àti Ramadan oṣù ńláńlá làwọn méjèèjì so Ànábì nígbà táwọn èèyàn kọbi ara sí Sha'ban yẹn èmi ń gbàwẹ̀ ń bẹ̀ nítorí àsìkò gbígbàdúrà ni òun náà ìyẹn náà fún wa lára pé oṣù Rajab yìí kàn ṣe ordinary oṣù alápọ̀nlé yàtọ̀ sí pọ́lọ́n ti sọ ní ó ti fi sínú kan nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin tó jóṣù àlùbáríkà òun náà tún wá dá àlùbáríkà náà nílọ́tọ̀ afúrámọ̀ láti inú hadith Imam Nasa'i tí Usama ibn Zaid fi béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Ànábì sallallahu alayhi wa sallam eléyìí lálàyé ráńpẹ́ nípa àwọn táwọn mímọ̀ sọ nípa àwẹ̀ Rajab ajá sí pé àkóyawọ́ rẹ̀ ní pé kò sábúrú ẹnu school of thought mẹ́rẹ̀ẹ̀rin kò sí fẹ́ni tó bá ti gbààwẹ̀ pàtàkì jùlọ fẹ́ni tó bá ti máa gbààwẹ̀ lásìkò Zulhijjah ìyẹn oṣù tán máa ń ṣe hajj máa gbààwẹ̀ ìbẹ̀ mẹ́wàá bẹ̀rẹ̀ Zulhijjah àbọ̀ gbààwẹ̀ ọjọ́ àràfá ó tún sì wá gbààwẹ̀ nínú Muharram bẹ́yà mẹ́wàá bẹ̀rẹ̀ Muharram ó gbààwẹ̀ ńbẹ̀ nígbà tá a ṣe Muharram kọjá aṣọ pàtàkì oṣù Muharram àtàwẹ̀ ẹ̀bẹ̀ náà aṣọ fúnra wa so tó bá dínú Rajab báyìí náà tó bá tún fẹ́ súnmọ́ Ọlọ́run ọba gbààwẹ̀ especially tó bá ti ní intention pé o tún fẹ́ continue lẹ́yìn Rajab kó o tún gba Sha'ban náà ẹnu school of thought mẹ́rẹ̀ẹ̀rin kò sí pé kò sábúrú ńbẹ̀ yẹn lè fi wóore àfọlórin ní wàdára anka tashagu láfi hebele ṣe àníwárẹ̀ àbí oṣù Rajab èdè kí wọ́n máa wá jẹ́ sí pé ìbàjẹ́ lọ́mọ rán bẹ́ẹ̀ ìsọkúsọ nú ọ̀rọ̀ ìbàjẹ́ ìwòkúwò ọ̀rọ̀ burúkú tí ń lọ lórí social media ń lọ́mọ dá sí ń lọ́mọ bá wọn pẹ̀tẹ̀bù ètè kalẹ̀ lọ́mọ bá wọn wò lọ́mọ jó dátà nọ́mbẹ̀ wàlá tásìlì láwà túbọ̀ wà káf mi ṣe dàtẹ́lá ghadabi wàlá tásìlì ìlàhà mọ́ṣẹ́lọ́ nínú oṣù Rajab wà túb yà lọ túbá gbogbo ibi tó bá kù sí wà káf mi ṣe dàtẹ́lá ghadabi bẹ̀rù ìbínú Ọlọ́run ọba tó lè jálù ọ láti anytime Ọlọ́run má bínú sí wa fákàm qad taba fihi fatan wa ashiyabu fihi lam yatubi àìmọye ọ̀dọ́ tọ́jú oríire ò tó nǹkan tọ́dọ̀ rẹ Ọlọ́run láti inú oṣù Rajab ìwọ àgbàlagbà wa ń bẹ kí lẹ excuse rẹ níwájú Ọlọ́run wala tabughi li fasada wa kun ala hadari minan nawabi má ṣe bàjẹ́ má balẹ̀ jẹ́ má bà tèèyàn jẹ́ má bà tarẹ̀ náà jẹ́ nínú oṣù Rajab ṣọ́ra fún gbogbo àdánwò Ọlọ́run tó lè tara oṣù náà kọlù ọ́ fákàmù bá agin bága fi fa asílámà hó ìlàlá àtọ́bí àwọn èèyàn ti rí Ọlọ́run ọba fi ṣáájú rí nínú oṣù Rajab yìí tí wọ́n dẹ̀ kan àdánwò tó tóbi ńbẹ̀. alámútẹ́símá ìlàmà alábílíbà àrẹ́nà fìlẹ̀ ọkọ̀bí ṣé wọ́n gbọ́ ìtàn ni òòrè èèyàn pìtàn fún ọ rí kí ló ti ṣẹlẹ̀ sáwọn tó rí Ọlọ́run ọba fi nínú oṣù Rajab ṣáájú rí nínú tàn tí wọ́n ṣàì lójú ti sọ Ọlọ́run ọba ń bẹ àti bọ́lọ́run ṣe bá wọn wí bani dọ̀bọ̀ ààyè àhàlàkà wà ghayra hum minal arabi àwọn ìjọ kan bẹ ìdílé kan bẹ wọ́n pè wọ́n ní banu dọ̀bọ̀ àwọn náà wọ́n ṣàyà àkókò náà kí sọ Ọlọ́run ọba nínú oṣù Rajab wọ́n ṣẹ̀ Ọlọ́run ọba wọ́n ṣẹ̀ Ọlọ́run ọba àmẹ́ni tó gbé wọn ṣépè tán tààrẹ ṣẹ̀ Ọlọ́run ọba oṣù Rajab ló fi bẹ Ọlọ́run fún wọn. wọ́n ní Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu orí arákùnrin kan afọ́jú ni kò ríran rárá ẹnìkan ní ń fà ìrìn rẹ̀ ò tún wá jágere ó jẹ́ arọ tí ò lè dárìn ọwọ́ rẹ̀ náà tún wá ká
Umaru wá ń ṣe mọ̀ lára rẹ̀ pé Ọlọ́run mà tóbi, kò rí náà, kò tún lè rìn, kò tún lè mú nǹkan fún rẹ̀, ṣé bá ṣe bí náà ni, excuse me, ṣé bá ṣe bí náà ni. Umaru ń béèrè lọ́wọ́ ẹni tí ń fa ń tẹ̀tẹ̀ pé ṣé bí wọ́n ṣe bí ni, ó dá ṣó lè sọ̀rọ̀, ṣé mo lè bá a sọ̀rọ̀. Umaru wá pé ìjòkó wọn bí pé pìtàn rẹ̀ fún mi, bó lọ̀rọ̀ rẹ̀ ṣe dì báyìí nígbà tó ní bí wọ́n ṣe bí ọkọ yìí, òun náà ní bí wọ́n ṣe bí òun kọ́ yìí, òun mọ̀ ríran tẹ́lẹ̀, wọ́n sì bí òun lárọ̀, wọ́n sì bí òun láká. Umaru wá ń pé pìtàn rẹ̀ fún mi, mo fẹ́ mọ̀ bó lọ̀rọ̀ rẹ̀ ṣe dà báyìí. Ó ní mo jẹ́ kan nínú fámìlì tán pè ní Banu Dọ̀bọ̀n, ìdílé tán pè ní Banu Dọ̀bọ̀n, ibẹ̀ mo ti wá. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ sí wa ńjọ́ náà, ajẹ́ nìkan tí máa yọ̀, ajẹ́ nìkan tí máa sọlá, tọ̀rọ̀ lọ́n dá wa lọ́lá. Ẹni a bá ṣàbòsí fún àṣegbé àtẹ èèyàn mọ́lẹ̀, a lè gba ìyàwó èèyàn, ó pìtàn pé àwọn ti réèpù ìyàwó ìyàwó rí. Ẹnìkan làwọn wá ṣe é sí lọ́dọ̀ ńjọ́ kan, 12 làwọn táwọn jẹ́ ọ̀dọ́ nínú ẹbí Banu Dọ̀bọ̀n, táwọn máa ṣe fàájì káàkiri. Àwọn jáde fàájì náà làwọn kọlu ẹnìkan, táwọn gbowó ẹ̀, àwọn gba gbogbo dúkìá rẹ̀ lọ́wọ́ ẹ̀. Nígbà tó wá sunkún tó banújẹ́ ni wọ́n sọ fáwọn nílérí pé tí oṣù Rọ́jàbù bá dé, oṣù Rọ́jàbù ní ń bọ̀ lọ́ọ̀kan yìí, tó bá dé máa gbé yín ṣépè, máa fẹjọ́ yín sọ́n lọ́hùn. Islam èdè ń dodo látà ń sọ ìyá Ànábì èdè sallallahu alaihi wasallam. Ó nínú oṣù Rọ́jàbù ló gbá wọn ṣépè, kò sí ẹni tọ́lọ́run ò parẹ́ nínú gbogbo ìdílé àwọn, gbogbo àwọn pátá làwọn parẹ́, òun tóun kù lòun kù bóun ṣe kù yìí. Gbogbo tí ń jẹ́ ọrọ̀ àti ọlá táwọn ní àwọn fi pìtàn. Ó pa ìtàn náà fún Umar ibn al-Khattab. Olórin ní wàkánú kọ́búlà máa lè kí ẹ̀m bíbági ẹ̀hẹ̀m ọ̀dẹ̀wé náà ṣàbìn, kó tó di pé Ọlọ́run pa àwọn Banu Dọ̀bọ̀n áwò, kó tó di pé Ọlọ́run pa wọ́n rẹ́, ó sọ wọ́n dìtàn. Wọ́n ti jẹ́ nìkan tó ní ẹ̀fọn lè kánárì tí wọ́n ti ní lárírí, àmọ́ fàlámà àǹbàgà ọ̀hálàkù wàdákù ṣí ìdàtàlà àrábì, àmọ́ nígbà tí wọ́n ṣe ọ́ lálò hálàkù wọ́n parẹ́, wàdákù ṣí ìdàtàlà àrábì, ebi tí ọ̀pá wọn rí láyé Ọlọ́run fi pa wọ́n, àìlówó lọ́wọ́ tí ò ṣẹlẹ̀ sí wọn rí Ọlọ́run fi ṣe wọ́n, Ọlọ́run sọ wọ́n dìtàn burúkú. Ọmọ ìyá mi fàṣẹ́mìr fíntì hazika mà tukọ́dì muhomina lẹ́kọ̀ọ́ rabi. Ìwọ náà tètè fún jà, tètè dé ṣòkòtò rẹ kó le. Kí ni ìwọ náà fẹ́ ṣe ní oṣù Rọ́jàbù ọdún yìí tó dé, tó fi sàmì pé mo ṣe rere kan, èmi náà rí nǹkan ṣe síwájú Ọlọ́run ọba tí mo fẹ́ dé bánjú àlùkìyámà. Èmi náà lámì kan tí mo fi Rọ́jàbù ọdún yìí ṣe, ẹ jẹ́ á ṣe rere ń bẹ̀. Wọ́n pe kíní kan ní àtìrà nínú tradition Lárúbáwá kí Islam tó dé lọ́wọ́ tán máa ṣe nínú oṣù Rọ́jàbù. Wọ́n máa pẹran fọ́lọ́run tí oṣù Rọ́jàbù bá dé. Islam wá dé, wọ́n láti wá bí Ànábì sallallahu alaihi wasallam léèrè pé kí lórí sí àtìrà, a máa pẹran tó bá di nínú oṣù Rọ́jàbù yìí, kí lórí sí. Àmọ́ ọ̀nà tán máa fi pa tẹ́lẹ̀ ọ̀nà ẹlẹ́bọ ni. Wọ́n bá ti pa tẹ́lẹ̀, wọ́n ní wọ́n máa mú ẹ̀jẹ̀ ẹran yẹn, wọ́n wà lọ dà sórí òòṣà. Wọ́n á ń béèrè lọ́wọ́ Ànábì. Ànábì wa ń sọ pé láfárá wàlá àtìrà. Inú àdìsí tí mọ́ Bukhari àti Muslim gbà wọ́n pé láfárá wàlá àtìrà kò sí tí ń jẹ́ faraon mọ́, akáǹsù ẹ̀. Wàlá àtìrà kò sí tí ń jẹ́ àtìrà nínú Islam. Ní tí ń jẹ́ faraon ni pé téèyàn bá ní màálù tí ń sìn, àbó ní ewúrẹ́ tí ń sìn, àbó ní rànkúnmí tí ń sìn, àkọ́kọ́ ọmọ tí ewúrẹ́ yẹn àbí rànkúnmí àbí màálù ní bá bí, àkọ́kọ́ ọmọ tí ọlẹ̀ ẹnu rẹ̀ bá gbé jáde, yọ pa fóòṣà. L'Ànábì wa gbégi lé pé kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ mọ́, kò sí tí ń jẹ́ àtìrà mọ́. Ẹjọ́ bá ìmọ̀ kan lọ, ẹjọ́ bá ẹbọ lọ. Ìyẹn lọ́pọ̀lọpọ̀ aláàfáà fi ní kọ̀tọ́ kóṣù Rọ́jàbù dé kí wọ́n wá ní mo lẹ́ràn kan tí ìmọ̀ pa fọ́lọ́run nínú oṣù Rọ́jàbù bí Lárúbáwá ṣe máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àmọ́ra àwọn mímọ̀ kan bíi Ibn Sirin àtàwọn àǹfààní mímọ̀ míì tí wọ́n pọ̀ tí mọ́mọ́ Ahmadu dákọ̀ wọn tí wọ́n pọ̀, tí wọ́n sì ní mọ́mọ́ Ahmadu náà faramọ́ ọ̀rọ̀ wọn. Òun ní pé wọ́n ní tó bá yẹ pé sàárà yẹn Ọlọ́run nìkan ló fẹ́ ṣe fún, ó fẹ́ pẹran fọ́lọ́run nínú oṣù Rọ́jàbù, kò sábúrú ń bẹ̀. Wọ́n nítorí pé lọ́dọ̀ Ànábì náà láti rí hadith tá Ànábì sọ pé inna ala kulli ahli baytin fi kulli amin udhiyatan wa atira. Ó ṣe dandan fún gbogbo ará ilé kọ̀ọ̀kan, ìyẹn ni kó dẹ̀tọ́ fún gbogbo ìdílé àtojúlé kọ̀ọ̀kan. Tásìkò ọdún léyá bá dé kẹ́ pẹran léyá wá àtìrà kẹ́ sì pẹran àtìrà náà. Alladhi tusamuna ha Rajabiyya, èyí tẹ́ máa ń pè ń Rajabiyya, ẹran tẹ́ máa ń pa nínú Rajab, ń pé ọ̀dẹ̀tọ́ kẹ́ pa. Wọ́n tún wá wọn pé àbí dandan l'Ànábì mí nìní, hadith náà ń bẹ lọ́dọ̀ Imam Ahmad àti Nasa'i. Ànábì ni man sha'a farra'a,
àti farahàn tẹ́ ẹ máa ń pa àkọ́kọ́ bí àwọn ẹranko yín ẹran tẹ́ ẹ bá ń sìn àkọ́bí wọn tẹ́ ẹ máa ń lẹ́ ń pa fóòṣà tẹ́ ẹ bá fẹ́ pa fọ́lọ́hun man sha'a farra'an ẹni tó bá wùn kó pa fọ́lọ́hun man sha'a lam yafra' ẹni tó bá wùn tí ó bá sì fẹ́ pa fọ́lọ́hun man sha'a lam yufarri' ẹni tí ó bá fẹ́ pa fọ́lọ́hun kò sáburú ńbẹ̀ kò sẹ́ṣẹ̀ ńbẹ̀ man sha'a atara ẹni tó bá sì fẹ́ ṣe àtìrà náà tí ó pẹran ní oṣù Rọ́jàbù Ànábì ní kò sáburú ńbẹ̀ man sha'a lam ya'tiri ẹni tí ó bá sì wùn kó pa kò dẹ́ṣẹ̀ Allah Nabi sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ ìyẹn jẹ́ ìkan nínú àwọn ṣẹ́ẹ̀rì tí ẹrú tún lè gbìyànjú láti ṣe nínú oṣù Rajab olórin ní fama faza alladhina najaw bi ghairi lijahdi wa ta'abi ṣẹ́rí gbogbo àwọn tí wọ́n dẹni eré tá a máa pè wọ́n lẹ́ni Ọlọ́run nínú àwọn sàhábà nínú àwọn tó tún dé tẹ̀lé wọn náà tọ́lọ́run ní kó kọ́ wọn má parẹ́ nínú ẹ̀sìn àtàwọn tí ọ̀rọ̀ àlìjánnà wọ̀ wọn àmọ́ ṣeré débẹ̀ wọn ò sùn wọn ò dára lẹ̀ débẹ̀ wàhálà wọn ṣe débẹ̀ ẹjá àánú gbìyànjú ẹ mọ̀jẹ̀ àdára lẹ̀ ìta bá ṣe ìní ọmọ jẹ́ tiwa lẹ́yìn tá a bá fayé lẹ̀ fàyàdà tọ́ọ̀lì mọ́nà àlàlẹ̀ jẹ́mi ẹ̀bí ọ̀sẹ̀ ní mọ́ ń kọ́ lábẹ́ pàǹtàlígà fìrù táwa buwalima nánú bírú tàbí fàyàdà tọ́ọ̀lì mo pè wọ́n lọ́wọ́ ọba tó rí pọ̀ lọ́wọ́ rẹ tàánú pọ̀ lọ́wọ́ rẹ mọ́nà àlàlẹ̀ jẹ́mi ẹ̀bí ọ̀sẹ̀ ní mọ́ ń kọ́ lábẹ́ àtèmi àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà ọlọ́njẹ́ láti bọ̀ tán rí fàǹtàlígà àfìrú táwa buwalima nánú bírú tàbí nítorí wọ́n lọ́wọ́ bá lọ́ba aláforíjìn wọ́n lọ́ba tí mọ̀ gbá tútú bá wọ́n lọ́ba tó mọ̀ gbé ní ga ọlọ́mọṣẹ́ àgbé wa ga àǹtà lọ́kọ́ dèrò lẹ́wà ha buwalima ọ̀tẹ́ẹ̀bì lásàbàbí wọ́n lọ́wọ́ bá tágbára rẹ̀ ká gbogbo rẹ̀ pátápátá gbogbo rẹ̀ kò sí bó ṣe lè kàyà tó pé ha ṣé bùkátà yìí sì lè bíyá báyìí ṣé mo sì lè rí iṣẹ́ báyìí Ọlọ́run mọ́sà jẹ́ ọmọ rọrùn fún wa àti ṣe mọ́sà fi lé wa lọ́wọ́ kó dàbí sábàbí rí ọba pé sí wa lọ́wọ́ wa máa tẹ̀rí jó jàmáàtúnà tí wá kàlẹ́ fàádé hẹ́lẹ́kọ́ rábì níbà tí pọ̀ tó yìí lẹ́lòmíì ta fọkàn sí lọ́dọ̀ ìpele bí abùkátà wa tó tayọ ọwọ́ Ọlọ́run Jímọ̀ tèní jámọ̀ sóore tó yàtọ̀ Rọ́jàbù ọdún yìí jámọ̀ sóore tó yàtọ̀ jáwá sọ̀pọ̀ rẹ̀ láyé ẹ gbàgbé pé ní Jímọ̀ ká sàlátù fún Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run jẹ́ àsọpọ̀ Jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.